kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn, níbi táwa òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ, torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, gbogbo yín la kí o, gbogbo yín la kí. Ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà, ojú tẹ̀ fi ń wò wá kò ní ẹ́ fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí. Orúkọ ọmọ báyìí wà níjànú ọmọ o, okùn tẹ́ rí yẹn níjànú ẹ̀sìn. Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o. Kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí? Ẹ tún máa bá wa ká lọ lórí ìkànnì Jígí Alára, á gbádùn ara wa gan-an. Eléyìí mọ̀ lágbára o. Ọmọdébìnrin ọmọ ọdún 12 years di àbùdá ayérayé nítorí owó 500 naira. Ọmọdébìnrin kan ọmọ ọdún 12 years old ní ìfarapa tó ní agbára àti àbùdá ayérayé látara bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn pé ó jí owó 500 naira. Dókítà Totif Enzem tó jẹ́ dókítà ní Benue State University Teaching Hospital ló ṣàfihàn ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé òun ni dókítà tó wà lẹ́nu iṣẹ́ nígbà tí wọ́n mú obìnrin náà wá sí ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àwọn ọmọdé ní ilé ìwòsàn náà. Gẹ́gẹ́ bí dókítà náà ṣe sọ, àwọn òbí ọmọbìnrin náà ń gbé ní abúlé, wọ́n sì ní kí ọmọ náà máa gbé pẹ̀lú ìdílé mìíràn ní ìgboro. Ìdílé náà ló fi ẹ̀sùn kàn pé ó jí 500 naira o. Dókítà Enzam sọ pé wọ́n fi ìyà jẹ ọmọ náà nítorí 500 naira ní ìyà tó ní agbára. Ó ní wọ́n sun ìka ọwọ́ rẹ̀ títí tí ìka ọwọ́ rẹ̀ sì fi bàjẹ́ tó sì di àbùdá ayérayé. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.